Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa làbálé, ká máa jó ká máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣohun ọ̀tun. Láìpẹ́ yìí olóyè Sunday Igboho jáde tán, ẹ mọ̀ oríṣiríṣi la ti ń gbọ́ látàrí bí olóyè Sunday Igboho bí ó ti ṣe bẹbẹ àbẹ́ ẹ̀ gbọ́ bí olóyè Sunday Igboho bí ó ti ṣe ń ran ọmọ Yorùbá lọ́wọ́, pàápàá jùlọ bí wọ́n ṣe ń kojú àwọn agbésùnmọ̀mí. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti jáde, bàbá ti ṣàlàyé, wọ́n ti yànnàná oríṣiríṣi. Wọ́n ní pé ẹ wo ọmọ Yorùbá, àfi káyà ṣera wa lóṣùṣù ọwọ̀ ni o. Bẹ́ẹ̀ ni, àfi kí gbogbo wa káyà cooperate, ká lè gbára wálẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, ká lè gbára kúrò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí because gbogbo ẹ ṣe ń lọ yìí, tí a bá ṣọ́ra wa, tá a bá cooperate, àwọn plan táwọn arábí yìí tí wọ́n ní fún wa, pé plan yẹn ó lágbára, pé plan tán ní sí wa kò ń ṣe plan kékeré because àwọn Fúlàní yìí pé pẹ̀lú àwọn ìjọba, ó láwọn olóṣèlú pẹ̀lú gbogbo plan tó wà ńlẹ̀ tí wọ́n ní, pé kò tẹ́ ń ṣe nǹkan tí à ń sọ ìlú ẹ̀ ká máa sọ táwọn kan máa dìtẹ̀. Olóyè Sunday Igboho jáde tán, kò yẹ kí anybody ṣẹ̀ṣẹ̀ máa dìtẹ̀, pé in fact bá ṣe wà yìí, pé anybody tí ò bá nífẹ̀ẹ́ òun kò sí problem, ṣùgbọ́n ẹ jẹ́ ká nífẹ̀ẹ́, ẹ jẹ́ ká ṣáà make sure pé a nífẹ̀ẹ́ ara wa. Ọ̀rọ̀ mi ò yé yín. Olóyè Sunday Igboho jáde tán pé tẹ́ bá ti mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi kò tẹ̀ sí wàhálà, ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ cooperate náà, ká tiẹ̀ kọ́kọ́ gbára wálẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, pé because plan tó wà lẹ̀, anybody tó bá mọ plan tí àwọn arábí tí wọ́n ní sí ilẹ̀ Yorùbá, kò tẹ́ ń sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho ó ju èèyàn kan lọ, kò tó èèyàn kan wá máa jáde pé èmi mo kọjá olóyè Sunday Igboho mo ṣe lè, kò tẹ́ ní ká àní fẹ́ dìtẹ̀ ara wa because àwọn plan táwọn arábí nílẹ̀ kò ń sọ̀rọ̀ pé èèyàn kan ju èèyàn kan ni ló yẹ ká máa sọ́n pa ẹ̀ báyìí. According to olóyè Sunday Igboho, ìwọ tó bá nífẹ̀ẹ́ mi kò sí wàhálà, ṣùgbọ́n tí ẹ kọ́kọ́ nífẹ̀ẹ́ ara ẹ àti àwọn ẹbí ẹ náà. Ṣé rí i pé ọ̀rọ̀ yìí lágbára? Tẹ́ bá nífẹ̀ẹ́ ara ẹ, tó bá nífẹ̀ẹ́ family ẹ, ó tiẹ̀ ní máa dìtẹ̀ olóyè Sunday Igboho, pé because púpọ̀ nínú àwọn olóṣèlú yẹn, pé tóun bá tú àṣírí nǹkan tí wọ́n ní lọ́kàn, kò yé yín, tóun bá tú àṣírí nǹkan tó ní lọ́kàn fún ilẹ̀ Yorùbá, pẹ́rù á ba gbogbo yín. Pé ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ yìí, pé tá bá wo wájú tá bá wo ẹ̀yìn, á rí wípé àwọn agbésùnmọ̀mí yìí, gbogbo bí wọ́n ṣe ń, kò yé yín, pé gbogbo bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé ó ti dínkù báyìí. Gbogbo bó ṣe ń jí àwọn èèyàn gbé ó tiẹ̀ ti wá dínkù báyìí. Kò sí wípé a ní lè sùn gbádùn mọ́. Àwọn tí wọ́n ń plan iṣẹ́ láabi wọ́n ṣe ń plan o, ṣùgbọ́n olóyè Sunday Igboho ti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé a ní sùn lórí ọ̀rọ̀ wọn yìí, a máa continue àti máa lé wọn pa ni. Bẹ́ẹ̀ ni, nǹkan tó yẹ ká máa rò ó sìn ni wípé bá ṣe máa yanjú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dà wá láàmú yìí, òun ni kí everybody máa rò báyìí. Ká cooperate, pé in fact bí ilẹ̀ Yorùbá ṣe wà yìí, pé òun ò lè la ojú òun lẹ̀ o, kí àwọn kan wá ní pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá, pé nǹkan tóun ń jà fún nìyẹn, pé wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wa níbi tóun wà, no, pé nǹkan tóun ń jà fún nìyẹn. So gbogbo ọmọ Yorùbá tá bá wò lọ síwájú tá bá rò lọ sẹ́yìn, á rí wípé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ pẹ̀lú bí olóyè Sunday Igboho ṣe ń ṣàlàyé, rí wípé Ọlọ́run Elédùmarè ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni. Ẹ mọ̀ pé ó ti pẹ́ tá a ti máa ń sọ pé
ìfẹ́ tí Elédùmarè ní sí ilẹ̀ Yorùbá òun ló fi gbé olóyè Sunday Igboho wọ ilẹ̀ Yorùbá. Bí bẹ́ẹ̀ kọ́, ta lẹni náà tó lè dìde tó lè ṣe irú nǹkan tí olóyè Sunday Igboho ń ṣe? Pé lẹ́yìn tí wọ́n ti ba ilé àtọ̀nà jẹ́ tí àwọn ìjọba Buhari gbà yẹn wọ́n wá bọ́n ṣe máa pa olóyè Sunday Igboho gbogbo táìmù yẹn, tí wọ́n pa oríṣiríṣi àwọn èèyàn, tí kò bá ń ṣe ọlá Ọlọ́run, tí kò bá ń ṣe pé Elédùmarè ó lágbára, kí là bá máa sọ báyìí? Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Kí là bá máa sọ báyìí o? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wò ó pé láàbí kíní yìí ṣeré ni, ṣùgbọ́n ká ṣáà máa dúpẹ́ wípé Elédùmarè gbé èèyàn bíi olóyè Sunday Igboho dìde. Gbọ́dọ̀ tó olóyè Sunday Igboho tún sọ, ó ní ẹ wò ó, gbogbo àwọn tí wọ́n bá nípa àwọn ò láìkì òun kò sí problem, ṣùgbọ́n ẹ kọ́kọ́ láìkì ara yín ná. Kíyàn tó lè sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ kọ́kọ́ nífẹ̀ẹ́ ara yín ná. Kò tiẹ̀ ní ìdí pé ká ṣe máa sọ pé eléyìí love eléyìí ò love eléyìí, gbogbo yẹn a ní ìdí ẹ̀ for now. Nǹkan tó jẹ olóyè Sunday Igboho lógún ni wípé bá ṣe máa fèsì àwọn agbésùnmọ̀mí tó yẹ pé wọ́n máa kúrò nílẹ̀ Yorùbá pátápátá, because plan tí wọ́n tó wà nílẹ̀, plan yẹn ó léwu, plan yẹn ó lágbára, but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá wọ́n yìí ń wò pé ṣeré ni. Ìdí rèé táwọn kan yìí ń dìtẹ̀ àwọn kan, táwọn kan yìí ní pé àwa gangan ni wọ́n fún lágbára, àwa gangan ni a ní experience. Sọ̀rọ̀ experience là ń sọ yìí ni. Experience tó bá ní lò náà, tètè lo experience yẹn. Kò ṣe pé àwọn kan á ṣe máa pariwo pé àti ìgbà ọ̀dà ló fà á, pé tí wọ́n ti lè fún wa lọ́dà, ìgbà wo ni lẹ fẹ́ fi dúró de, how long lẹ fẹ́ fi dúró de ọ̀dà tí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lójoojúmọ́, táwọn arábí dẹ̀ ń wọlé tán, ẹ̀yin yìí ń pariwo pé ọ̀dà. How long lẹ fẹ́ fi dúró de ọ̀dà? Ara nǹkan tá à ń sọ nìyẹn. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kan sára sí olóyè Sunday Igboho lórí eléyìí pé Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́, Elédùmarè ò ní pa yín rẹ́ o, because nǹkan tẹ́ ń gbé ṣe yìí, Ọlọ́run nìkan ló máa san yín lẹ́san ńlá, ẹ̀san re. Tá bá wò lọ títí, àwọn fámìlì olóyè Sunday Igboho wọn ò máa sí Nàìjíríà, kò máa síyàwó wọn Nàìjíríà, kò sáwọn ọmọ wọn kankan Nàìjíríà, yet olóyè Sunday Igboho yìí ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá, yet olóyè Sunday Igboho yìí ń pariwo pé láyé sẹ̀, kò jọ káwọn arábí wa gba ilẹ̀ Yorùbá tán, kò lè ṣẹlẹ̀, àfi kí Elédùmarè kó túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ ni o. Ẹ̀yin èèyàn wa, bó ti ṣe rí gẹ́lẹ́ rèé o, tí olóyè Sunday Igboho tí wọ́n yànnàná fún wa. Báwo lẹ rí sí? Kí ni ìròyìn? Ẹ jẹ́ ń gbọ́ ìròyìn lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ó dàbọ̀.